It's another year of existence, a year of growth, of Allah's mercy. Alhamdulillah for Allah's faithfulness. 13th day of January, Sulaiman Adewumi Adedeji's day, popularly known as Alabama. Aláṣẹ Ade Smart Ventures, owó ọkọ Mariam, aláṣẹ àti olùdarí T-Gold Beauty Empire ní Germany, Baba Daraseme, Malik Ayomide, Baba Khalid Iremide, and Subhanahu wa Ta'ala. You knew all his faults, his flaws. Forgive him for being unkind with his words and his thoughts. Forgive him for being self-serving. Forgive him for holding onto old homes instead of giving them to you. And this new year, oh Allah, enlighten what is dark in him, strengthen what is weak in him, mend what is broken in him, heal what is sick in him, and revive whatever peace and love that has died in him. Ọmọ wọn ní Jèbú-Òde, ọmọ Ìkúyẹ́ Jèsín, ẹ tẹ̀lé mi ká lọ. Adéwùmí ooo, Sulaiman Alabama ni mò ń kí lọ́wọ́. Ó yá jẹ́ lọ sílé bàbá rẹ̀. Ọmọ Ìkúyẹ́ Jèsín, Ìkúyẹ́ Jẹlẹ́yà, ọmọ owó ń so níbi ọ̀kẹ́. Ọmọ akọ́láyà ni bí adé o. Ọmọ òrọ́pọ̀ sọ́bẹ̀, ó dùn kò dùn ọkọ rẹ̀ á jẹ. Adéwùmí, ṣebí wọ́n lọ́mọ kò sẹ́ni tẹ́bẹ̀ kò ṣe fún. Abẹ́ ṣe fún kẹ́tukẹ́tu, bẹ́ẹ̀ abẹ́ sì ṣe fún kẹ́yẹkẹ́yẹ. Ọmọ òòṣà kẹ́bọkẹ́bọ, ọmọ alẹ́ bí oṣù máma farasin. Ọmọ afíjú wọjà, orí gbẹ̀ndẹ́kẹ́. Ọ̀bùn wọjà àárín ṣìwọ̀ṣìwọ̀. Ọ̀bùn ṣìwọ̀ṣìwọ̀ ló ń rẹ̀rù afíjú wálé. Ẹni owó ń sọ níran bàbá ẹ̀ kó wá wí, owó ń sọ nínú ìran bàbá tó bí ọlọ́mọ. Sulaiman Adéwùmí Alabama, aláṣẹ Ade Smart Ventures tó kárí ayé. Ó ti ṣọdún èyí wàá ṣèmí sí towótowó tọ́látọ́lá. Àìkú baálé ọrọ̀ àmì ńlá ni kó o bá mi ṣe. Olólùfẹ́ rẹ tòótọ́, aláṣẹ iléeṣẹ́ T-Gold Beauty Empire tó wà nílùú Germany. Mariam ni ló ní bóun kọrin sólólùfẹ́ òun kí n bóun dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba. Ọmọ Ọ̀yọ́ Aláàfin Òjó Pàṣẹkẹrẹ ọmọ Àtìbà. Ají ṣe bí Ọ̀yọ́ láàrí, Ọ̀yọ́ ò ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan. Ó ń bọ́ lọ́wọ́ wípé kó gbẹ́wọ́, ó sì ń báwọ̀ fàjò pé kó gbẹrù lẹ̀. Àṣé kó lè bá dìjà, àṣé kó lè bá àdá kọ́ni, kọ́mọ bó lè rí jẹ níbẹ̀. Ọ̀yọ́ ló gbàgbàdo ọ̀ràn, sẹ́yìnkùlé ẹlẹ́yìnkùlé, ẹlẹ́yìnkùlé ò gbọ́dọ̀ yẹjẹ, bẹ́ẹ̀ ni kò sì gbọ́dọ̀ fatu. Mariam ọmọ ikú tí kò gbọ́dọ̀ pa, ọmọ àrùn tárò ò gbọ́dọ̀ ṣe. Òun ló ní kí n bóun kó lólùfẹ́ òun wípé lọ́lọ́ Olódùmarè ò ní kánjú kú, wípé igba ọdún kan ni. Sulaiman Adéwùmí Alabama, Baba Darasimi, Malik Ayomide, Khalid Baba Iremide, ẹ ti ṣọdún èyí ẹ ṣèmí sí towó tọmọ. Àìkú baálé ọrọ̀ àmì ńlá ni kẹ́ ẹ bá mi ṣe. Tó bá níta ló kọrin ewì sí yín létí. Prince Adéníyì rèé, áńgẹ́lì ọ̀rọ̀ kan ṣoṣo láàrin gbogbo pèdèpèdè. Alabama, happy birthday, long life and prosperity. More of January 13th in Allah's name.